òkìkí mẹ́ka tó bá ń lọ bá orin kí n tó tó Saheed Òṣùpá lọ́lọ́dún yìí. àfi bí ẹni kó Òṣùpá ò ṣe àjìrí o. ọdún yìí kọjá àfẹnuròyìn ẹjọ́. ayé sí àtàkọ́lé yẹn ti pọ̀jù ní Saudi. ẹ wo báwọn èèyàn ṣe ń rọ kẹ̀tíkẹ̀tí tẹ̀lé Òṣùpá lẹ́yìn nílùú Mẹ́kà. ọba oníṣẹ́ ọjọ́ ìbí ẹ̀ ní Saudi. ó tún lágbára. ẹ wà lájí Najim Yasin. Haji Saheed Yaro. Shehu Jamiu Amiolan. Tauba Linga manager Paso. Small doctor. Latif Adedimeji. Rukayat Lawali Yabadan. Tọ́tún forí dáwà kàlábẹ́ tẹ́ǹtì. Alhaji Isiaq Ọlárẹ̀wájú. Haji Komarudin Fawọlẹ́. Haji Muri Baba Mbariga. Haji Kẹ́hìndé Oríyọmí. Haji Amir Sisi olórí rẹ̀. àwọn èèyàn pọ̀ rẹpẹtẹ kákàdí ẹ̀ka dákẹ́ ni. Òṣùpá tún sọ̀rọ̀ kan nípa Paso. ẹ̀wẹ̀ má jẹ́ ń bẹ́ẹ̀. ọdún sídìí àti bí sídìí lè ta pé àkọlé ẹ̀ ní Sabaka Night Òṣùpá ní kẹ́ra kẹ́gbọ́ kẹ́wò. Sabaka Night tá a ṣe Nàìjíríà tó mi gbòòrò títí. ó galaga jù ẹ̀ tún gbà. Alhaji alájà ṣe dáadáa ládé láti ìlú Mẹ́kà tó jẹ́lẹ̀ mímọ́ ìrìnàjò Mẹ́kà Mẹ́dínà ìṣe kékeré. ó ti gbọ́ngàn tún gbé sókè. àràbọ̀dún ìdùn ó lárinrin ó lárinrin. àràbọ̀dún ìdùn ó lárinrin. sọrí ẹfẹ ẹgbà ó ti sọ̀kò fàṣẹ ìtaàdì. ẹ wo Saridon tún Kamaru kọrin lulu fọbajọ. gbogbo olókòlókò ló wà ń bẹ̀ o. Sabaka Night Òṣùpá àti gbẹjáde báyìí. marketed and distributed by Solution Music and Films International Limited. The Young Marketer. Telephone 08067224402. àjọ sídìí àti bí sídìí Sabaka Night Òṣùpá. ó ti jáde ẹ̀ tètè lọ́ra ti yàn. gbogbo tọ́jú tèmi kò ṣe é là ó. àyè máa sì kò sóhun ló fà dáàmà ó. àyè máa sì kò sóhun ló fà dáàmà ó. gbogbo ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà ó. gbogbo ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà ó. Saheed Òṣùpá ti wà dọ̀ṣà orin fújì o.